ayé mi tèmi bá mi wá. àti Bílíkì sábà o fún wa dáadáa ẹ ṣeun ẹ ń jáde ni ẹ mú ń jáde ni jàre kò ní kí sáré lọ gẹ̀ẹ́sì àwọn nǹkan ni Hafsa ò gbàwẹ̀ ni ìláwẹ̀ lónìí ó ní jẹ́ gbàwẹ̀ ẹ ṣeun ẹ dákun abẹ́ ní ọbẹ̀ kékeré kí n tẹ̀ fi sáré jẹ fùfú yìí ẹ dákun ọbẹ̀ tá fi jẹ sàrí kù ṣá bóyá kékeré ni so bí a kò bù ń bẹ̀ kó fi jẹ fùfú ẹ̀ ẹ jẹ́ lọ má bá wa ẹ ṣeun. Belum ya kira nak buat tu kan? Hati ada Jeff. Ayah ni oh. Apa belok kita? Mak tu berdikir. Apa gbèsè náà mọ̀ sí? Apa belok kita? Apa itu kiju? Ini gbà fún kan jẹ gbèsè lórí ọbẹ̀ yìí ní gbà. Ni ó sì mọ̀ dájú bá. Ayé mi tèmi bá mi wá. I will tell her about this is what you want to use your life for. Mau bang. Sebab si obo waki. Mau bang. Ni bu tèmi ti bá gbélé wo ti bá ta mi sí tó wé pé mo padà gbé fún mi lọ́la. Àti bá gbé àwọn olówó gbóhùn ti bọ̀. Nígbà ìta. Ó ń bọ̀. Hafsa ó ti tó ṣe ewu tá sáré wẹ̀ mí sí kó tún dé dáadáa. Kí ló kí n ṣe nínú àlẹ́? Tó yá wò gbé fún wọn. Ọlọ́wọ́ bàbá ó já mi lára.